Ojowu níyàwó mi ó lọ lu àlè mi níta Ọsibitu Niyẹn lajú sí. Jacob ló sọ bẹ́ẹ̀. Iwájú onídàájọ́ abilékọ SM Akíntayọ̀ tilé-ẹjọ́ kọ́kọ́kọ́kọ́ kan tó wà lágbègbè Màpó nílùú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ní àwọn tọkọtaya kan ọ̀gbẹ́ni Jacob àti ìyàwó rẹ̀ abilékọ Àyànfẹ́ wọ ara wọn lọ. Jacob ló gbé ẹjọ́ ìyàwó rẹ̀ lọ síbẹ̀ pé kí adájọ́ tú ìgbéyàwó ọlọ́dún gbọọrọ tó wà láàrin àwọn méjèèjì ká kí kálukú wọn máa lọ láyọ̀ àtàlàáfíà. Nínú àlàyé tó ṣe ló ti sọ pé olúwa mi ẹ̀mí mi kò gbé mọ́ o, mi ò ṣe mọ́, ẹ tú ìgbéyàwó tó wà láàrin èmi pẹ̀lú ìyàwó mi yìí ká. Ọlọ́run kúkú ṣe é, mi ò ṣègbéyàwó alárinrin kankan fún un kó tó di pé mo gbé e sílé. Àwọn ẹbí rẹ̀ kò lè sọ pé wọ́n fún mi lọ́mọ àwọn. Wàhálà ẹ̀ ti pọ̀ jù, ojúmọ́ kan wàhálà kan ni nínú ilé tá à ń gbé. Ìgbà kan wà tó kó ẹ̀rọ jẹnẹrétọ̀ àti CD mítà ní gbàǹjo fáwọn aráàlú. Ó tún lọ kógun ja ọ̀kan lára àwọn ọ̀rẹ́bìnrin mi nílé tó ń gbé. Ó lù ú débi pé Ọsibitu ni onítọ̀hún lajú sí. Ó ti fìgbà kan yọ ọ̀bẹ sí mi nínú ilé. Ọlọ́run ọba ló kó mi yọ lọ́wọ́ ikú òjijì lọ́jọ́ náà. Kẹ́ẹ̀sì máa wò ó, kì í ṣe oníwàhálà rárá nígbà tí máa fẹ́ o. Lójijì ló sọ ara rẹ̀ di aríjàgbá nínú ilé. Kókó ohun tí mò ń fẹ́ ni pé kẹ́ẹ̀ tú wa ká, kẹ́ẹ̀sì kìlọ̀ fún un pé kò gbọdọ̀ súnmọ́ ibi tí mo bá wà mọ́ rárá. Nínú ọ̀rọ̀ tiẹ̀, abilékọ Àyànfẹ́ kò gbà pé kí wọ́n tú ìgbéyàwó tó wà láàrin àwọn méjèèjì ká. Àlàyé tó ṣe ni pé olúwa mi ẹ̀bẹ̀ kan tí màá bẹ̀ ni pé kí wọ́n má tú ìgbéyàwó tó wà láàrin wa ká. Mo sì nífẹ̀ẹ́ ọkọ mi gidigidi. Ohun tó ń bí mi nínú sí i kò ju pé kò ṣètọ́jú àwọn ọmọ tí mo bí fún un lọ. Láti ìgbà tó ti ní ọ̀rẹ́bìnrin kan níwà rẹ̀ ti yàtọ̀ gédégédé nínú ilé. Èmi pẹ̀lú àwọn ọmọ kì í rójú rẹ̀ nílẹ̀ mọ́. Gbogbo ìgbà ló máa ń kanra mọ́ wa. Lóòótọ́ ni mò ń bá ọkọ mi jà nílé tí mo sì tún lọ lu àlè rẹ̀ níta nígbà tí ọmọbìnrin ọ̀hún yájú sí mi torí ọmọ náà kò bọ̀wọ̀ fún mi. Ṣá adájọ́ sún ìgbẹ́jọ́ síwájú di ọjọ́ 16 oṣù kẹrin ọdún 2024 yìí láti mọ ibi tí wọn yóò gbé ìdájọ́ wọn kà. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.